àwọn obìnrin kan wọ́n ti sọ pásítọ̀ ṣọ́ọ̀ṣì wọ́n ti sọ dọlọ́run wọn o. tó bá ṣeé ṣe wọ́n á máa mépo wọ́n á talẹ̀ pásítọ̀ wọn lórí. tó bá ṣeé ṣe kó pabì fún pásítọ̀ wọn wọ́n á pabì fún. tó bá ṣeé ṣe kí wọ́n mọ́rọ́bó kọ́kọ́ gé orógbó fún pásítọ̀ wọn wọ́n á gé fún. wọ́n dẹ̀ kọ́ ilé bàbá yín ṣùgbọ́n ẹ̀yin lẹ̀ ní làákàyè tó ẹ̀yin lẹ̀ ẹ̀gbọ́n tó ẹ̀yin ní làákàyè yín ò ṣiṣẹ́ pé ẹ jẹ́ kí n mú ẹ̀kọ́ tó kọ́ mi lé bàbá mi yìí ẹ jẹ́ kí n mú lò. ṣé ẹ̀gbọ́n nǹkan tí ìwé mímọ́ sọ fún wa nínú ìwé Kólósè orí 3 ẹsẹ̀ 18 ó ní ẹ̀yin aya ẹ máa tẹríba fún àwọn ọkọ yín. tó bá ti wá dọjọ́ kan tẹ́ ẹ wá sọ fún ìpele ni o àjọ lọ ṣọ́ọ̀ṣì ọ̀dọ̀ yín ni o inú àti dùn ẹ tẹ̀lé dọ́dọ̀ pásítọ̀ wọn tẹ́ bá ti dọ́dọ̀ pásítọ̀ kẹ́ ẹ wò ó bó ṣe máa kí pásítọ̀ nǹkan tó bá fi lè mú tó kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì báyìí tó kí pásítọ̀ lọ́wọ́ ẹ jẹ́ kí ìgbà tí ìgbà mú kó bọ́ọ̀lù bẹ́ẹ̀. ìwọ pásítọ̀ aláìníláàkáyè òpònú ẹni tí nǹkan tó ń ṣe tí kò yé kò tẹ̀lé dùn mí fún yín torí pé ọ̀pọ̀lọpọ̀ yín àti jẹ àti mu òun ló sọ yín di pásítọ̀. ẹ̀yin ò pè lọ́jọ́ kan kẹ́ ẹ gbé máìkì báyìí ẹ̀yin obìnrin tẹ́ wà nínú ìjọ wa ẹni tí yóò bá ti ń pọ̀kọ̀ ẹ̀ lè nínú yín kó má pọ̀n mí lé mọ́ ẹ ò ṣe bẹ́ẹ̀. ṣé bọ́lọ́run ṣe kọ́ yín nìyẹn ṣé bí bíbélì ṣe sọ nìyẹn pé àwọn obìnrin tó bá máa wá ṣọ́ọ̀ṣì kó máa disrespect àwọn ọkọ wọn. ẹ̀yin ọkọ ìyàwó ohun tó ń fa ọ̀pọ̀lọpọ̀ lélẹ́yìí ọ̀pọ̀lọpọ̀ ṣáàṣì tẹ̀rí yẹn pásítọ̀ ń bọ́ wọn ìyàwó ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọjọ́ sùn. ọlọ́run lọ́wọ́ sí i kíyàwó kó pọ̀ ọkọ ẹ̀ lé ju pásítọ̀ lọ. ta ni pásítọ̀ níwájú ọkọ lé ẹ tí o lè pọ́n ọkọ lélé o lè kúnlẹ̀ kó o jí láàárọ̀ kùtùkùtù olówó orí mi ẹ káàárọ̀ pásítọ̀ ló lọ kúnlẹ̀ kí. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá ìkànnì Òkodoro Ọ̀rọ̀ ní mídíà ibẹ̀ gangan náà ni ẹ já sí abẹ̀yìn arọ̀yìn pé bí ẹ ṣe ń bá wa wo àwọn fọ́nrán wa yìí ẹ máa tẹ̀lé wa lórí àwọn ìkànnì ayélujára wa lórí Facebook wa wà ní Cubase Master bracket Òkodoro Yorùbá Television lórí TikTok Òkodoro Ọ̀rọ̀ ní mídíà lórí Instagram Òkodoro Ọ̀rọ̀ ní mídíà lórí YouTube wa Òkodoro Ọ̀rọ̀ ní mídíà ẹ sì má gbàgbé láti tan notification button yìí sílẹ̀ nítorí àwọn fọ́nrán mi tí ó máa jáde ẹ bá wa like ẹ bá wa comment kẹ́ sì bá wa share àwọn fọ́nrán wa yìí ojú tẹ́ fún wa kò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa ẹ̀yin èèyàn wa nílé lóko lórílẹ̀‐èdè Nàìjíríà àti ní òkè òkun ẹ ti mọ̀ wípé nǹkan tó bá jẹ́ kókó òun la máa ń gbé yẹ̀wò lórí ìkànnì wa yìí pàápàá jùlọ láàrin àwa Kìrìsìtẹ́nì kí ni nǹkan tí mo mú wálé ní àwa obìnrin àwa ìyàwó ilé tá a máa ń lọ ṣọ́ọ̀ṣì àwa tá a máa ń pọ́n pásítọ̀ wa lé ju ọkọ ilé wa lọ ẹ̀yin gangan ni mo fẹ́ bá wí torí wípé ègún tó wà ń bẹ̀ ohun burúkú tó wà ń bẹ̀ ká máa pọ́n ẹlòmíì lé ju ọkọ ilé wa lọ ewu tó wà ń bẹ̀ ó ní agbára gan gẹ́gẹ́ bí àwọn tó ní ìmọ̀ nípa ọ̀rọ̀ Ọlọ́run wọ́n á ní tí obìnrin bá ti kúrò nílé bàbá ẹ̀ tó ti wá sílé ọkọ tọkọ sọdá orí ẹ̀ tó ṣe ẹ̀tọ́ tó yẹ kó ṣe lórí ẹ̀ tó ṣe bàbá tó bí ìyàwó yẹn gan tó bá fẹ́ pe ìyàwó láti bá sọ nǹkan kan tó bá báyàwó sọ̀rọ̀ yẹn tán kíyàwó tó mú nǹkan kan ṣe lórí ọ̀rọ̀ yẹn ó gbọ́dọ̀ jẹ́ kí ọkọ ilé ẹ̀ kó mọ̀ for instance lísìn
ká ní bàbá pe ọmọ ẹ̀ pé Saida tó bá dọ̀la kó wá rí mi o, kó tó di pé ó lọ ó gbọ́dọ̀ gbàṣẹ lọ́wọ́ ọkọ ẹ̀. tọkọ ẹ̀ ò bá sí nílé tí kò ní àǹfààní láti pe ọkọ ẹ̀ pé dáàdì mi ní kí n wá, tó bá di ọjọ́ kejì yẹn kò lẹ́tọ̀ọ́ láti lọ, ó gbọ́dọ̀ kọ́kọ́ gbàṣẹ lọ́wọ́ ọkọ ẹ̀. ṣé ẹ̀gbọ́n nǹkan tí ìwé mímọ́ sọ fún wa nínú ìwé Kólósè orí 3 ẹsẹ̀ 18 ó ní ẹ̀yin aya ẹ máa tẹríba fún àwọn ọkọ yín. ẹ̀yin aya ẹ máa tẹríba fún àwọn ọkọ yín. kí ni nǹkan tó jẹ́ kí n mú ọ̀rọ̀ ìwá lónìí? àwọn obìnrin kan wọ́n ti sọ pásítọ̀ ṣọ́ọ̀ṣì wọ́n ti sọ dọlọ́run wọn o. tó bá ṣeé ṣe wọ́n á máa mépo wọ́n á talẹ̀ pásítọ̀ wọn lórí. tó bá ṣeé ṣe kó pabì fún pásítọ̀ wọn á pabì fún. tó bá ṣeé ṣe kí wọ́n mọ́rọ́bó kọ́kọ́ gé orógbó fún pásítọ̀ wọ́n á gé fún. ẹ̀yin obìnrin tẹ́ ẹ pọ́n pásítọ̀ lé ju ọkọ ilé yín lọ, ẹ̀yin ni mo fẹ́ bá sọ̀rọ̀. ẹ̀yin obìnrin tẹ́ ẹ pọ́n pásítọ̀ lé ju ọkọ ilé yín lọ, ẹ̀yin mo fẹ́ bá ní gbólóhùn. ẹ̀yin ò kì í kúnlẹ̀ fún ọkọ yín lé. láàárọ̀ tẹ́ bá jí bàbá títí ẹ káàárọ̀ orí ìdúró ni. wọ́n dẹ̀ kọ́ yín lé bàbá yín, ṣùgbọ́n ẹ̀yin lẹ̀ ní làákàyè tó, ẹ̀yin lẹ̀ ẹ̀gbọ́n tó, ẹ̀yin ní làákàyè yóò ṣiṣẹ́ pé ẹ jẹ́ kí n mú ẹ̀kọ́ tó kọ́ mi lé bàbá mi yìí, ẹ jẹ́ kí n mú lò. ìwọ ìyàwó o kúnlẹ̀ fọ̀kọ́ ẹ lé, tó bá wá dé ṣọ́ọ̀ṣì wà wá kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì dáàdi ẹ káàárọ̀ sà. ṣé ẹ ò rí pé ègún burúkú ló wà nú ẹ̀? ègún ló wà lórí obìnrin tí ò bá pọ́kọ ẹ̀ lé. orí ọmọ ló dẹ̀ ti máa tẹ̀, orí ọmọ lègún yẹn ti máa dáhùn. ìwọ tí ò pọ́n ọkọ ẹ̀ lé, ìyẹn bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀kejì ń bẹ, ìwọ pásítọ̀ aláìníláàkáyè òpònú, ẹni tí nǹkan tó ń ṣe tí kò yé kò tẹ̀lé dùn mí fún yín torí pé ọ̀pọ̀lọpọ̀ yín àti jẹ àti mu òun ló sọ yín di pásítọ̀. ẹ̀yin ò pè lọ́jọ́ kan kẹ́ ẹ gbé máìkì báyìí. ẹ̀yin obìnrin tẹ́ wà nínú ìjọ wa, ẹni tí ó bá ti ń pọ́kun ẹ̀ lè nílé kó má pọ̀n mí lé mọ́, ẹ ò ṣe bẹ́ẹ̀. ṣé bọ́lọ́run ṣe kọ́ yín nìyẹn? ṣé bí bíbélì ṣe sọ nìyẹn pé àwọn obìnrin tó bá máa wá ṣọ́ọ̀ṣì kó máa disrespect àwọn ọkọ wọn? ẹ ò ní làákàyè tó, ẹ̀yin pásítọ̀ wọ̀n yẹn ẹ ò lọ́pọlọ tó, ẹ̀yin òjíṣẹ́ ọlọ́run wọ̀n yẹn tó bá ń ṣe fún yín ẹ lọ yí wáyé padà. ẹlẹ́ẹ̀kẹta sọ́dọ̀ àwọn ọkọ ìyàwó, bàbá nílé tí ìyàwó yín ò bá ti pọ́n yín lé, tí ò kún ní ẹsẹ̀ méjèèjì kó kí yín, tó tẹ̀ ń lọ ṣọ́ọ̀ṣì, bóyá mọ́sálásí lẹ́yìn lọ, ìyàwó yín lọ ṣọ́ọ̀ṣì ni, tàbí tó pé ṣọ́ọ̀ṣì lẹ́jọ́ ń lọ but ṣọ́ọ̀ṣì ọ̀tọ̀ọ̀tọ̀, kò wà ń kúnlẹ̀ kí yín lé, ẹ má bàa pọ̀, ẹ máa rèé, ẹ má bàa sọ, ẹ máa rèé, ẹ máa rèé, ẹ máa rèé. ẹ jẹ́ kó máa sún ọjọ́ ọ̀yà ẹ̀ síwájú, ẹ jẹ́ kí ọjọ́ ẹlẹ́yà ẹ̀ kó máa sún wájú. tó bá ti wá dọjọ́ kan kẹ́ ẹ wá sọ fún ìpele ni o, àjọ lọ ṣọ́ọ̀ṣì ọ̀dọ̀ yín ni o, inú àti dùn, ẹ tẹ̀lé dọ́dọ̀ pásítọ̀ wọn. tẹ́ bá ti dọ́dọ̀ pásítọ̀ kẹ́ ẹ wò ó bó ṣe máa kí pásítọ̀. nǹkan tó bá fi lè mú tó kún ẹsẹ̀ méjèèjì báyìí tó ń kí pásítọ̀ lọ́wọ́, ẹ jẹ́ kí ìgbà tí ìgbà mú kó bọ́ọ̀lù bẹ́ẹ̀, ẹ jẹ́ kára ìgbà tí kò sọ létí ẹ̀. tó bá béèrè pé kí ló dé, gbé pásítọ̀ ṣe pé sọ fún pásítọ̀ pé ó kúnlẹ̀ kẹ́yìn ṣọ́ọ̀ṣì, ẹ béèrè lọ́wọ́ ẹ̀ pé ǹjẹ́ tí ó kúnlẹ̀ kì mí rí èmi ọkọ ẹ̀. ẹ̀yin ọkọ ìyàwó, ohun tó ń fa ọ̀pọ̀lọpọ̀ lélẹ́yìí, ọ̀pọ̀lọpọ̀ ṣáàṣì tẹ́rí yẹn pásítọ̀ ń bọ́ wọn ìyàwó ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọjọ́ sùn, àti àwọn obìnrin tó ń wá láti ta pásítọ̀ ń bá wọn sùn. torí ẹ̀ ni wọ́n ṣe ń pọ́n pásítọ̀ lé ju ọkọ lé lọ. oríṣiríṣi style tí wọn ò lè bọ́kọ lé wọn ṣe, wọ́n máa bá pásítọ̀ ṣe. àwọn pásítọ̀
wọ́n á máa kóná bo fáàbù ìyàwó oníyàwó. Òun lè jẹ́ káwọn ìyàwó kí wọ́n máa pọ́n àwọn ọkọ wọn kó máa pọ́n wọn lé nílé mọ́. Ìwọ kọ ìyàwó má jẹ́ kí ìgbà tí dúró lórí ìkúnlẹ̀ tó ti ń ké pásítọ̀ yẹn jẹ́ kí ìgbà tí kò máa sú ara létí ẹ̀. Nítorí wípé Ọlọ́run lọ́wọ́ sí kí ìyàwó kó pọ́n ọkọ ẹ̀ lé ju pásítọ̀ lọ. Ta ni pásítọ̀ níwájú ọkọ lé ẹ tí ò lè pọ́n ọkọ lélé? O lè kúnlẹ̀ kó jí láàárọ̀ kùtùkùtù olówó orí mi ẹ káàárọ̀ pásítọ̀ ló lọ kúnlẹ̀ kí. Ẹ ò mọ̀ pé gbogbo nǹkan tẹ́ ẹ̀ ṣe yìí ẹ ò fẹ́ jẹ́ kọ́ ọmọ yìí kó ní àtúbọ̀tán rẹ̀, ẹ ò fẹ́ jẹ́ kọ́ ọmọ yìí kó lálùbáríkà. Ìyẹn dúró bẹ́ẹ̀. Ìtọ́jú wa tẹ̀lé ni ìwọ obìnrin tó jẹ́ pé gbogbo ẹjọ́ ọkọ ẹ o máa rò ń ta ni. Gbogbo bọ́kọ ṣe lówó lọ́wọ́ ìta ni. Gbogbo bọ́kọ ẹ ṣe bójú pé kò fún yín lówó oúnjẹ, owó tó fún yín ó kéré ìta ni. Bóyá jẹ́ pé ọkọ ẹ kò mọ eré ṣe lórí bẹ́ẹ̀dì ìta ni. Ó mọ̀ wípé àlùbáríkà ọmọ ẹ òun ló ń gbádànù. Má bá a pín fọ́rọ̀ yìí ẹ jẹ́ kódélé kódóko ó kódó rọrọ ní mídíà ire o.